ẹ̀yin ọkùnrin mo rí tẹ́ ẹ ti bú mi lọ bí ilẹ̀ bí ẹni lọ́wọ́ akẹ́mi ń bẹ̀ èébú lèmi fi ń sanra ṣé ń gbà sọ wípé gbogbo ọkùnrin tí wọ́n bá ń hùwà abú ní ìsìn kí wọ́n ronú pìwàdà kí wọ́n yí padà kọ́ mọ̀ ṣe pé ńgbà tí wọ́n bá darúgbó ni wọ́n mọ̀ jìyà ẹ̀ṣẹ̀ wọn. tẹ́ ẹ wá ní I don't expect this from intellectual ẹ dákun ta ló ní ìdí recommendation èèyàn kankan lórí social media. gbogbo ọkùnrin tí wọ́n bá ń hùwà abú kò sẹ́ni tí ọ̀sà ìmọ̀ pé wọ́n padà jìyà ẹ̀ṣẹ̀ wọn náà. ẹ̀yin ṣé gbogbo ọkùnrin ló lóore ọ̀fẹ́ àti fẹ́ yàwó ìwọ ọmọ wípé bá ọba fẹ́ yàwó mi gan ìwà abú tó ọba ti jẹ́ pé ń lòun wù sí tàkọ́kọ́ náà ló wù sí tí kejì kejì ń sí ti gídẹ yẹ́fò náà báàgì wọn ni wọ́n fà tí wọ́n bá ti rí pọ́kùnrin gan òṣùwọ̀n bó ti jẹ́nu bọ́kùnrin bá fẹ́ yàwó kì í ṣe gbogbo ọkùnrin ló lè rí ìyàwó kékeré mẹ́ǹtẹ́ẹ̀nì tí a ti jókòó dáàlé láti bí 20 ọdún tí wọ́n ti ń sàmù mọ́ra yàtọ̀ fún àti ń hùwà abú tá a mọ̀ pé wà abú ni ó ń hù ọ̀tọ̀ la yé wọn. ọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ ẹ fóbìnrin nígbà kékeré okó yín ọ̀tọ̀ náà tẹ́ ẹ fi ń ṣe lóore raw materials tẹ́ ń kó kí ẹ ṣe mítìnì Lagos Island ẹ ń ṣe mítìnì l'Abuja irọ́ sì ní raw materials ní ẹ̀ǹrẹ́ ìbá ẹ̀yin ọmọ pé raw materials ń ò lè wúlò fún yín owó tẹ̀ náà dànù gbó ẹni òǹkówó fún tí ìṣepèsè lọ fẹ́ wálé ọmọ pé bí ìgbèyàn bá rẹ́sùn dàbúnu irú àwọn ohun ò lè wúlò fún ọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbogbo ìwà abú tí ń wù ní ìsìn ìgbà tí wọ́n bá darúgbó ni wọ́n jìyà ẹ̀ṣẹ̀ wọn awúlẹ̀ ń wí ni bí wọ́n bá ròyìn ìwà abú tọkùnrin mi wù ń gbà kéke lè gbàgbọ́ pò ní wúrú ìwà wọn ń gbé pé bí wọ́n bá ti dàgbà ni ó ti rọ dúndún bẹ́ẹ̀ ni òbò ìsí ìgbó olóbò ní mọ́ gbó àmọ̀kó mọ́ gbó ọkùnrin bá dàgbà kó 100 years ó sì lè fóbìnrin lóyún ṣùgbọ́n strength pé èèyàn bóbìnrin sùn kò lè sí ń bẹ̀ mọ́ yóò ti rí pírónáì okó rí ó ti máa tẹ̀ yóò ti ní varicocele ẹpọn rí ó ti máa já wálẹ̀ gbogbo irú àwọn àìsàn àgbáhùn yóò ti rẹra jọ sí láà obìnrin wo lọ́wọ́ afẹ́fẹ́ ń gbà náà tí ó dùn tí ọ̀ ṣé wọ́n mọ̀ wípé ẹni ó ti hùwà burúkú sí láti ìgbà tó ti wà ń kéke tó ṣe wípé bọ́ ọ bá dágbére Sókótó Abẹ́òkúta wọn ó ti rè mọ́ rí ọ ṣé ikú àmọ̀ pé gbogbo ẹ̀ ni wọ́n bọ̀ kakuléètì jọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbogbo ìgbà tí ẹ̀sẹ̀ fẹ́ yàwó tó yẹ kàn àtìyàwó ọ̀bọ̀ǹdì kí wọ́n jọ jókòó kí wọ́n jọ wà náà lé raw materials ní ọmọ kókí bọ́kùnrin bá tiẹ̀ ní raw materials ṣe ń bí wọ́n fọgbọ́ ọpọlọ àtagbárí wọ́n mọ bí wọ́n ti tó lé wọn. mo béèrè wò ń gba ẹwà rẹ comment section tẹ́ ẹ̀ rẹ̀ bú mi dà bẹ́ẹ̀ ní ìsìn tẹ́ ẹ rò pé èbú tẹ̀yìn ó ní ìtumọ̀ sí mi obìnrin ni wọ́n bú jù lórí social media ṣé mo ti torí wọn kọ́ gbá wọlé mo ti sọ pé ń jọ́ǹbà yẹtẹ̀ yan ọkùnrin ìlú ìbáyìí ìmí inú yan padà búlọ́ọ̀kù mi ni ń gbẹ fẹ́ yàwó sórígun ilé èyí okó ẹ̀ẹ̀nì fún yàwó èyí owó ẹ̀ẹ̀nì fún èyí ọ̀mọ̀ràn ẹ̀ẹ̀nì ìbọn dá ọ̀pọ̀lọpọ̀ yín gbẹ bá fẹ́ yàwó tán lẹ́tọ̀ọ́ ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé kódà kò wá ṣẹ̀ṣẹ̀ dá mọ́ ní ìsìn àwọn tẹ́ ń kówó yín fún ọ̀tọ̀ jọ ṣé ọmọbìnrin raw materials yín tẹ́ ń kówó fún gbà náà tó ṣe pọ́nlẹ̀ fún priority obìnrin tó bá mọ̀ pò bó òun lòun fẹ́ fi ṣe promo fi sí pòsìsàn olóbò promo náà ni ní gbéga ju ìyàwó tẹ́ ẹ fẹ́ lé lọ ń gbọ́dọ̀ pórí yín lọ́ba yín wá gbogbo ràkàtì àti ìrìn àrè so obìnrin ìjọ ọjọ́ náà òun wá dà lónìí ṣé ìwọ ọmọ pé gbọ́ bá darúgbó tó kò rí òṣìṣẹ́ mọ́ tó wà òkè mọ́ tó wọ́n ní ọmọ jẹ yọ mọ́ wọ́n sì ní ọmọ jẹ máa gí mọ́ ni ọmọ pé ntọ́ ọkọ fẹ́hùn náà ni ọ wà nínú ilé rẹ tí ó jókòó tí ọ yàtọ̀ sàn obìnrin tí wọn ọ̀dà ọ̀tọ̀ láàyè tí wọn bí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ ẹ darúgbó sí lọ́wọ́ ní ẹ̀sán ẹ̀ ṣé bí wàá bú lẹ́wù sí ń gbà kéke ọlọ́run àtijọ́ ní mọ́ pé ó tó mú yan ti sìn báyìí kíákíá ni àìmọye irú wọn ń DM ẹlòmíì orí wíṣà ní ọ̀pá rìnrìn àjò ayé ẹ̀sì mo tiẹ̀ nìkan tó ṣe pé wọn ì fún un lóúnjẹ torí wọn ti mọ̀ pé bí wọn bá fún un lóúnjẹ ń gbọ́ bá fẹ́ ṣu ẹni tí ó gbére sálángá ọ̀tọ̀ ntọ́ bá sàánú ẹ̀ náà mẹ́ẹ̀tọ̀ bá fún un lóúnjẹ òní ó gbére bí tó bá ti fẹ́ ṣu ńgbà tó bá di pé gbẹ̀ngbẹ̀ kálukú sá fún un ni ìyá tó sì ti hùwà búsí náà ṣe bí ngbò náà bá ra tòmẹ́tò ńgbọ̀ bá ra tòmẹ́tò wàṣọ rodo 2000 ní ọ̀rà sí kí gbogbo ẹ̀ ó lè ta dáadáa kó lè ta bí ikú kó lè mọ́ ṣu bí ti máa rí nu ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ti máa ń ṣẹnu ńgbà bá wá ń ròyìn ìwà abú tí wọ́n wù ń gbà kéke ní gbàgbọ́
ẹ ní bílífù pọ̀ ní wùwà búhùn ń gbọ́ jẹ́ pé wọ́n ti rọ dúndún ọmọ tó wá ṣíà experience ẹ lórí péèjì wa tó wá ṣàlàyé gbogbo ìyàtọ̀ jẹ́ ń gba kéke ṣé bójú ó yá wípé nítò gbogbo agbára tí bá òun lò ń gbà náà gbogbo agbára ń ti tán gbogbo bíbá rẹ̀ ó ti gbébọn tí wọ́n mọ̀ fìbọn halẹ̀ mọ́ pọ́n ó yìn ọ́ ń bọn gbogbo ẹ̀ kò sí gbogbo orú nǹkan bá mọ́ bóbìnrin bá darúgbó jù bẹ́ẹ̀ lọ obìnrin máa lágbára sí ni obìnrin ó ní support system gbogbo ọmọ ní ọ̀rọ̀ gbà yí obìnrin ká àwọn ọmọdé gan máa fẹ́ràn grandma ìwọ ti rí grandpa kan tó rè jókòó tọmọ rí grandma ni there is always support system for arúgbó obìnrin bí arúgbó ọkùnrin inú ilé ni wọ́n máa darúgbó sí bó ti wà náà látijọ́ aláyé ti dáyé àmọ́ ọkùnrin tó dáa tó lókòore tó níwàáre tó lówóore owó secondary tiẹ̀ ni torí unisex lówó kọ̀sẹ́ tí ò lè lówó lọ àtòkùn àtòbìn àmọ́ ọkùnrin tó lókòore tó níwàáre obìnrin ò lè kúrò lọ́ọ̀dẹ̀ rẹ̀ àmọ́ wọ́n tó ní wà tọ́rù ẹnu ẹ̀ ọ̀dá tó ṣe pé bàbá ti jí láàárọ̀ bíi kọ́ sọ̀rọ̀ sóbìn kọ́ ọ̀ràn lé kọ́ ọ̀ràn sáwọn fámìlì ẹ̀ kọ́ ọmọ kápá kanga bí ìgbà pé wọ́n lo fún ilé mi tí mi oná wàá wò pé tòun kúkú ti bímọ dà bẹ́ẹ̀ kó wọn mọ̀ kó kí ẹ̀yin sẹ́wọ̀ ọmọ wípé ní ìyàtọ̀ jẹ́ ń gbọ́ bá darúgbó ní ṣe press up lọ́wọ́ ẹ má fàájì ẹ má fi arúgbó halẹ̀ mọ́ ẹ má fi òdèjì halẹ̀ mọ́ ìyún ìṣe halẹ̀ bí ti rí nu bí wọ́n bá ní wọ́n pé bí ti rí wà ìwọ tó bá mọ̀ pé o ti ṣe obìnrin tó fẹ́ lé tó sì lò lọ́ tó ní wà tó ìfẹ́ bẹ́ẹ̀ mẹ́ẹ̀ tètè mọ bó ti rèé bẹ́ẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin ní ọ̀fẹ́ ìyàwó méjì ọkùnrin mẹ́ẹ̀ bá ìyàwó kan náà wọ́n ọ̀fẹ́ tí bẹ́ẹ̀ ò lè fọn fèrè kì í ṣe gbogbo ọkùnrin ló lè lóore ọ̀fẹ́ torí bẹ́ẹ̀ yàn ọ̀bà fẹ́ ìyàwó méjì ní ìsìn ìyàpọ̀ ẹ̀ wò ni tó o bá ti mọ̀ pé kan náà lọ́lọ́run jogún fún ọ tó o wá bẹ̀rẹ̀ sí ní wùwà abú àjẹkún ìyà lọ́ọ́ jẹ bó ti rí mo ṣe sọ́nu update ẹ bá àbú mi látòní dọ̀tún la mẹ́wàá kò sí ń tọ́kàn mi èmi ìsọ̀pọ̀ọ̀tì gẹ́ńdà kankan gbogbo rí òótọ́ làwà máa ń jókòó lé bẹ́ẹ̀ ni ẹ dákun ṣe bẹ́ẹ̀yàn bọ́rú yàtọ̀ fọ́rọ̀ ọkùnrin àtobìnrin gan níbi ayé lajú dé yìí ìwà téèyàn bá wù sí yàn yọ̀ọ́ kẹsàn-án rẹ bó sì jẹ́nu ẹni tí bá ń hùwà burúkú tó sì ti mọ̀ pé bóyá nítorí pé ní ti wà vulnerable ó ti wà in a position tó ṣe wípé kò lè sẹ́ǹjì máìdì ẹ̀ pé òun tó fẹ́ kú òun bẹ́ẹ̀ mọ̀ tó wá mọ̀ fínúfíndọ̀ torí ìyún nẹ̀bẹ̀ ńlá ìwọ mọ̀ pé àjẹkún yà lọ́jẹ bàbá tí mo níwọ̀n ìfún lóúnjẹ ní ọba ti fún lóúnjẹ ní ògbèrè sálángá ńjọ́ tí ń ròyìn ìwà bàbá mo ní rárá kì í sóun ní gbogbo wa gbogbo bí ó ti nà ọmọ ọlọ́mọ tóyún ọ̀jáde tí ọ̀jà bọ́ lára àyàwó rẹ̀ láyé ìgbà tí wọ́n wà ní kéke gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ fún anáàtàn mo béèrè wò kì í ṣe gbogbo èèyàn ló lórí ọ̀fẹ́ tọ́lẹ́mìí ìdáríjìn bẹ́ẹ̀ èèyàn bá dáríjìn èèyàn gan yóò tún sì mọ rántí gbogbo òníra tó fún un à ń bọ̀sibọ̀sí ìwọ tó bá sì ti mọ̀ pé o ti bẹ̀bẹ̀ wọn ò dáríjìn ọ̀ kọ́ ọ wá wọ̀rọ̀ kọ̀ tẹ́ ìsàdà kó o sì tún wá ara ẹ ṣe torí tó bá ṣèwà abú tó wù náà ló tún fẹ́ replicate sóbìnrin kejì ìyún báàgì ẹ̀ lọ́ máa fà bàbá fa báàgì ẹ̀ yóò kú òǹbẹ̀ o tún ti dáràn mọ́ràn nu n tó lè mú ọmọ jìyà tó o bá fẹ́ yàwó kékeré tó rí yàwó kékeré mẹ̀ǹtẹ́ẹ̀nì tó jókòó tí ọ̀tọ̀ ṣùgbọ́n tó rí mẹ̀ǹtẹ́ẹ̀nì tó náà fa báàgì ẹ̀ tó kú òǹlé ẹ̀ ńgbà tó bí ṣe ni wàrí ọ̀dá ni so ti rí pé ní gbígbìyàn bá dojú gbádélẹ̀ tì yín gbàdó sí ni bó ti àjẹnu bí èèyàn bá ti wùwà burúkú yọ kẹsàn-án wà burúkú tó wù àìmọye obìnrin tó ṣe wípé níhàn ni ọ̀dà tí ń wùwà abú àìsìmọye ọkùnrin tó ṣe pọ́n ni ọ̀dà tí ń wùwà abú sóbìn ṣùgbọ́n wọ́n tó mọ̀ pé ìwọ ló ń wùwà abú sóbìn tó mọ̀ tán tó mọ̀ wùwà burúkú tó mọ̀ nà tí ó bímọ fún ọ tó ní ìtọ́jú ọmọ tó mọ̀ sọ̀rọ̀ bú ọ̀rọ̀ láabi gbogbo ohun tó ti rò fún ọ ń rò fún ọ pé òun rẹ́ni tó nífẹ̀ẹ́ òun tó ro gbogbo ẹjọ́ ayé ẹ̀ fún ọ gbogbo ẹ̀ náà lọ padà fi bú létà ńjọ́ tí ẹ náà bàdé ń ṣe press up lọ́ọ̀nì mo béèrè wò nígbà tí ń sọ tán obìnrin tí ń bú a ẹ dákun sáà torí ẹ̀ kú olórí afẹ́fẹ́ ẹ wá rò pé tẹ́yìn tá a sọ òun ní àlè àkóǹbí gbogbo ọkùnrin tí bá ń hùwà bú kó yíwà padà bẹ́ẹ̀ ni ó dèjì sì máa ń dá a lára obìnrin I'm telling you àti pé ó bímọ o àti pé ò bímọ o obìnrin sì wúlò ní ó dèjì yóò rí nǹkan ṣe yóò rẹ̀ ní gbé tira
yóò ràn ọmọ ṣùgbẹ́ ẹ̀ bọ́kùnrin bẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ọmọ kan sọmọ tí ó jókòó ti grandpa ìyàwó ló lè jókòó ti grandpa yóò tó fẹ́ tó ti ṣe dáadáa sí ó ti yọ báyìí ní ìsìn ìwọ tó bá fi pé ìyàwó mi lọ́fẹ̀ẹ́ ńgbà tó bá ló lọ́ tó fi fẹ́ bí ṣe ni òtún ní wà ní ìgbà tó bá sì ti darúgbó okó rẹ̀ ò lè ṣe bí ẹ fẹ́ ṣiṣẹ́ bá mọ̀ náà tààrà ẹni ó sì fẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti bímọ dàbí kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfi tó bá fẹ́ ìyàwó mi láti gbà kékeré tó ṣe pé ń gboko ẹ̀ tó sì ní kìmí dáadáa ò ní pé kínní ṣùgbọ́n lọ́wọ́ ti wá pé 75 lọ wà òkè ló kó ẹ̀ ọ̀nà rò mọ́ lọ ẹsẹ̀ lọ fẹ́fẹ́ single mother tí ó wà dàgbà rí ọ̀họ́ ara sínú ilé rẹ̀ gan ọmọ bíi 4 lọ́ máa kó wá bẹ̀ sórí wípé jẹun tó ọ̀fẹ́ ṣe ni wọ́n á ṣe ni ó ṣe tó wá padà ṣe tó gbogbo ń táwọn obìnrin farada ní ìsìn torí bùkátà ni kó o lè tọ́ ọmọ torí àwọn abú tẹ̀ ń wù ní ìsìn kì í ṣe pọ́n obìnrin kì í ṣe pín gbàgbé hàn mí náà wà tí ọ̀lẹ́mìí dáríjìn àbẹ́ńtà dáríjìn gan sóun fúnra ẹ̀ gan mọ̀ pọ́ùnsẹ̀ mo béèrè wò obìnrin mi wà tí wọ́n burú ṣùgbọ́n mọ̀ wípé nítò ìgbésẹ̀ tó gbé ọmọ wípé ìyíṣẹ̀wọ́ lòún wùwà abú ṣùgbọ́n wà bú tó wù sí yàlé tó bá ibù síyàwó náà bá gé ẹ lọ máa fà ìgbà ńlọ ṣẹ̀ṣẹ̀ mú yà lójú páálí tòróbìnrin ò lè dáríjì ọ̀pọ̀ ọ̀fẹ́ yàwó léhun tó lè fi mú yàtọ̀ jẹ́dínkù ní kóbìnrin tó fẹ́ náà dúró tó náà bá dúró tó bá fa bá gé ẹ báyà single mother ni tó ti bímọ dàbí kan tẹ́lẹ̀ tó wò pé ṣe ni wọ́n ń bù ń bí torí pé wọ́n jẹ́lé olórogún wọ́n fa bá gé ẹ rò kú òǹbẹ àjẹkùn ìyà lọ́ máa ná mú ni o ọ̀nà gàbá ìmú ni tó bá ti mọ̀ pé òun ò ní capacity èèyàn lẹ́lò lọ́gán kọ́mọ̀ ní capacity àti fẹ́ yàwó méjì ti ṣe gbogbo ọkùnrin lórí ẹ̀ pé láti mẹ́ǹtẹ́ obìnrin méjì tètè mọ́ ọbẹ̀ ẹ̀sẹ̀ tó bá ṣẹ̀ kọ́ ọbẹ̀ odidi ààrẹ orílẹ̀-èdè gan bàbá ṣẹ̀ ń bẹ̀bẹ̀ odidi director general wọ́n apologize bàbá jíò ńlá kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìtìyàn ní ọ̀rọ̀ tán sọ bọ́n ṣe wí ọ̀tọ̀ ìyẹn sọ pé àwọn ní kò tún rí bẹ́ẹ̀ mọ́ mélòó wà ń wọ tó lè bẹ ní ọfẹ́ mo béèrè wò àbí wọn mọ̀ pé gbẹ́gbẹ́ ti fẹ́ra yín òun ẹ ti dẹgbẹ́ ẹ wà mọ́ ìgbéraga náà ní máa ń ṣe kú pọ̀ tára ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín nígbà bá darúgbó tán kọ̀ wà ní sí nǹkan kan mọ́ gbogbo ọ̀rọ̀ màtírí àtìtẹ́ ń kówó fún ní ìsìn ẹ̀yìn ọmọ pé bí èèyàn bá ń kówó náà ni ẹni òun kówó fún ta pay as you go ló ń ṣe jọ owó òun ò lè nítumọ̀ because ọ̀fẹ́ wọlé ẹni tó ọ̀fẹ́ wọlé ò lè expect kọ́ wá ṣèṣe ìyàwó fún ọ tó bá tiẹ̀ ṣe pé ṣe lọ fẹ́ wọlé ọmọ pé yóò wà mà ní jébù ntọ́ ọ̀fẹ́ tó ṣe pé ṣe lọ́kàn kówó fún tó ń fomi abẹ́ ẹ ṣòfò sórí pa yí ẹ lórún tó bọ́rọ̀ ẹ̀yìn ọkùnrin ti rínu o tí ọba fẹ́ jìyà ojú alẹ́ kọ́ ẹ tètè wà bẹ́ẹ̀ ṣeré ìbẹ́bẹ̀ béèrè lọ́wọ́ arúgbó torí pé ọkùnrin ìròjọ́ ni wọ́n ń jìyà gan àìmọye irú wọn tó ṣe pé fúnra wọn ni ń dáná fúnra wọn ní ìsìn at the age of 80 bí wọ́n ṣe mọ̀ ṣe náà nu ìjọba wa ti mọ̀ pọ́ ti sẹ́bìn ọ̀ọ́lẹ́bẹ̀ kọ́ tètè mọ́ pété pèrò kó tó di pọ́ darúgbó bó ṣe wá ìyàwó fẹ́ tó bá sì lórí ọ̀fẹ́ àti fẹ́ ìyàwó tètè wá bó ṣe wojú rere ǹtọ́ ọ̀fẹ́ kó o yíwà padà kọ́ ọmọ ṣe dáadáa sí tó bá ìjẹ́ kan náà lọ́ọ́ darúgbó sí lọ ìtìsíwọ́ ẹ̀ lílọ́rọ̀ rẹ o ẹ̀yin obìnrin náà mọ̀ lẹ́mìí ìdáríjìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wà tó ṣe pé wà á bú wọn kò ló ń kà o sì mọ irú ètò ọlọ́run ó yọ ọmọ tọ́jọ́ iwájú tó ní fún ọ ọ̀rọ̀ tèmi ò lópin sí bẹ́ẹ̀ ni oko mọ́ gbó àtọ̀ nìkan ni kì í kú débi kọ́ mọ́ lè dọ́mọ but fertility ó yàtọ̀ sí sexuality ọkùnrin ó lè fòbìnrin lóyún ó yàtọ̀ sí pé ọkùnrin ó lè lágbára àti dóbò ẹ̀ lè fi agbára bọ́kùnrin ṣe lè bóbìnrin ṣe ní old age kẹ́ ẹ fi wé bó ṣe ń ṣe nígbà wà kéke body system gan máa yín agbára ìbálòpọ̀ padà á yín kalẹ̀ á yín ńlẹ̀ tọkùnrin bá ti ń dàgbà ó lè bóbìnrin ṣe ó lè fóbìnrin lóyún ṣùgbọ́n kò lè dàbí tàtijọ́ mo lọ wá fẹ́ gbé ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ dàrí lọ fẹ́ gbégbà wọ́n kì í bá kọ́ kú nǹkan pàṣẹ́ntéèjì obìnrin mélòó ní máa kọ́ kú ta ní ọ̀sán àmọ̀pọ̀ ọkùnrin ní máa kọ́ kú ọkùnrin ní máa kọ́ kú obìnrin ò lè kú gbọ́ ọba dàgbà tọkùnrin bá jọ ọkùnrin ńgbọ́ ọba darúgbó ìgbà ni ó tó hàn jìyà ẹ̀ṣẹ̀ tó o bá sì ti mọ̀ pé o ti sẹ́bìn o ti bẹ́ẹ̀ kọ́ ọ̀dọ̀ olóhùn tó o bá tètè wà wọ́rọ̀kọ̀ sàdá kó o sì mẹ́ńtẹ́ǹ wọ́rọ̀kọ̀ tó fi sàdáhùn kó o mẹ́sọ̀ pé o náà fa báàgì ẹ̀ lọ́wọ́ ifá báàgì ẹ̀ tẹ́ lọ báyìí irú lòun ò jìyà rí ni o onígbòǹdókè mẹ́sì
ní ń pè léègbọn Ọ̀yọ́ model alternative therapy ẹ wá ràgbo láti iléeṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy gbogbo ẹ̀yin tí oko yín ò ṣiṣẹ́ mọ́ àti gbogbo ẹ̀yin tí ó ṣe wípé infection gbogbo raw material sí yín ara wọn náà lẹ ti kó infection àti gbogbo ẹ̀yin ọkùnrin tó ṣe wípé stress wàhálà kò jẹ́ kí oko yín ó ṣiṣẹ́ kàn sí iléeṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy oríṣiríṣi àgbo ní ẹni kódà gan bẹ́ẹ̀ bá nílò àgbo gan wọn ó tún sọ fún yín ọba ṣe wípé ìmọ̀ràn àti consultation nìkan lẹ níìdì gbogbo ẹ̀wọ̀n ò wí fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ lóko yín ò ṣiṣẹ́ ńlé ni ò jẹ́ kẹ́ ẹ súnmọ́ ẹni ẹ fẹ́ kàn sọ́yọ́ model alternative therapy àwọn ni wọ́n máa ń pa gbogbo orú àwọn nǹkan báwọn ọ̀pọ̀lọpọ̀ yín gan àwáwí ni kì í ṣe pé báyà ti ń ṣe inú náà fẹ̀ kàn tẹ́lẹ̀ ẹ pọ̀ Ọ̀yọ́ model 08068220707 nọ́mbà Ọ̀yọ́ model alternative therapy nu tá a bá rí ẹni tí ọ̀rọ̀ yóò dùn mọ́ kó fọwọ́ wọnú ti sùwẹ̀.